jíjẹ mímu má pè fàákì ẹ lọlẹ. tàbí màmá tún kú ogún lọ́lọ́gbọ̀dọ̀ ní àlọ́dẹ. gbogbo jẹ́rìsà mi sì pàtàkì ní fújì yóò. jẹ́ kí n máa fi yẹn kí n káàbọ̀ sí apá ibi tá a wà yìí ẹ mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti gbóhùn mi báyìí ìfitónilétí tó gáyàtà náà látúnṣe bí ẹni mọ́ wá sétí ìgbọ̀yìn o lágboolé orin fújì káàkiri orílẹ̀-èdè nàìjíríà lágboolé orin fújì káàkiri gbogbo àgbáńlá ayé ní gbogbo ìgbà náà la máa sọ nípa àwọn ògbóǹtarìgì àti ìlúmọ̀ọ́ká olórin fújì tó ń bẹ káàkiri orílẹ̀-èdè níbi ìhù tẹ́ bá wà ǹjẹ́ yìí ń gbórin fújì bó ló ṣe ń rí lára yín ẹ káàbọ̀ sórí ìkànnì yìí wọ́n ní kò sí kékeré akàn tí kì í nílé lórí ọlọ́run ọba mi òkè dákundábọ̀ jẹ́ kí gbogbo wa ká kọ́lé mọ́lé ilé ńláńlá ìní ká máa fi jagbà lọ́dún 2024 tá a wà nínú ẹ̀ yìí. A fẹ́ ṣe àgbéyẹ̀wò ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin fújì eléyìí tó jẹ́ pé ilé wọn ó bùyàrì àwọn olórin fújì òǹkọrin fújì tó jẹ́ pé wọ́n ti nílé ńláńlá lórí tí kìí ṣe kan tí kìí ṣe méjì. Ǹjẹ́ mọ iye tí ọ̀kọ̀ọ̀kan àwọn ilé yìí iye tó gbé kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ilé ńláńlá ilé hẹ̀rìmọ̀ ni àwọn ògbóǹtarìgì olórin fújì yìí ni wọ́n kọ́ káàkiri ìlú Èkó ìlú Ẹ̀gbá ìlú Ìbàdàn àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jẹ́ a máa sọ nípa rẹ̀ lọ́lọ́kanjọ̀kan ẹ jẹ́ á mú láti apá ọwọ́ ẹ̀yìn ẹnì kẹwàá Táyé Adébísí Currency ní bàbá ọ̀nàrẹ́bù fúnra ẹ̀ Táyé Àkàndé Adébísí Currency ọmọ wọn nílé Ìbàdàn. Táyé Adébísí Currency yìí gbajúgbajà olórin fújì ní ilé tó dẹ̀ ti ń ṣe dáadáa láti àìmọye ọdún sẹ́yìn. Táyé Adébísí Currency ọdún 2024 táwa yìí ẹni yóò pé 50 ọdún ìyẹn 50 years old. Táyé Adébísí Àkàndé Currency ó ti ń jayé tipẹ́tipẹ́ tá a bá sọ̀rọ̀ nípa olórin fújì eléyìí tó làlújá tó lápọ́njá tó jẹ́ pé ó jẹ́ gbajúgbajà káàkiri ilé Ìbàdàn àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Táyé Adébísí Àkàndé Currency ó fi ohùn orin jọ Alhaji Wasiu Alabi Pasuma púpọ̀ tó sì jẹ́ pé òun náà ń ṣe dáadáa lágbo òṣèlú nílẹ̀ Ìbàdàn. Ọmọ Táyé Adébísí Àkàndé Currency ó ń bẹ ní ilé ìgbìmọ̀ aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìdí ẹ̀ nìyẹn tí wọ́n ṣe ń pè ní bàbá ọ̀nàrẹ́bù. Táyé Currency yìí ilé ńlá hẹ̀rìmọ̀ kan ló kọ́ sí Olúyọ̀lé Estate eléyìí tó ń bẹ ní ìlú Ìbàdàn tí í ṣe olúìlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ọ̀hún ńlá gbọ́ pé ó tó 150 million naira tí wọ́n fi gbé kalẹ̀. Ìgbà tó ń ṣílé ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni wọ́n péjú pésẹ̀ síbẹ̀ bíi Saheed Òṣùpá, Pasuma Wonder, K1 The Ultimate àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlúmọ̀ọ́ká olórin míì eléyìí tí a ò lè dárúkọ tán. Bákan náà lára àwọn olórin fújì míì eléyìí tó jẹ́ pé ó ṣe àgbékalẹ̀ ilé ńlá Rẹ̀mí Àlùkò bàbá Bọ́sẹ̀ fúnra ẹ̀ ògbóǹtarìgì olórin fújì ní eléyìí tó jẹ́ pé wọ́n mọ̀ káàkiri kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri gbogbo àgbáńlá ayé. Rẹ̀mí Àlùkò gbajúgbajà olórin fújì ní eléyìí tó jẹ́ pé ó ṣe bí ẹni ní ìpèníjà ojú díẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìlú mọ̀ọ́ká ni ó dẹ̀ ń kọrin fújì dáadáa. Rẹ̀mí Àlùkò tẹ́rí yìí ó kọ́ ilé sí Ìkòròdú 5 duplex ní tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ni wọ́n ń pàtẹ́wọ́ fún Rẹ̀mí Àlùkò pé ilé ńlá tó kọ́ sí Ìkòròdú yìí kódà ó kọjá bẹ́ẹ̀ ó kọ́lé yẹn ẹ̀sìn yẹn lé ní bẹ́ẹ̀ náà ló tún kọ́lé sí Lekki phase 1 tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n pàtẹ́wọ́ fún Rẹ̀mí Àlùkò torí pé ilé ńlá ilé àgbàyanu ló kọ́ sí Lekki phase 1. Ó jẹ́ ilé méjì eléyìí tí Rẹ̀mí Àlùkò eléyìí tó kọ́ fún ara rẹ̀. Ọ̀kan pàtàkì ni Múrí Àlàbí Thunder tó jẹ́ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn olórin fújì lórílẹ̀‐èdè Nàìjíríà kò sí gbẹnusọ̀hún fún Múrí Àlàbí Thunder. Múrí Àlàbí Thunder ni ó gbé ilé ńlá kan kalẹ̀ sí Àpápá ní ìpínlẹ̀ Èkó. Àpápá ọ̀hún náà ló kúkú ti ṣe kékeré ló ti dàgbà ibẹ̀ náà ni ó sì kọ́lé ńlá rẹ̀ eléyìí tó kọ́ síbẹ̀ 4 bedroom flat yìí àgbàyanu gbáà ni tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èdè wọn kí Múrí Àlàbí Thunder kú oríire. Alhaji Múrítàlá Àlàbí Thunder ògbóǹtarìgì àti ìlúmọ̀ọ́ká olórin fújì ni o ilé ńlá gbáà ló kọ́ sí Àpápá ní ìpínlẹ̀ Èkó lápá abẹ́ o. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa olórin fújì ní eléyìí tó fi ìlú Ẹ̀gbá ṣe ibùgbé Alhaji Shefiu Alao Adékúnlé bàbá ọkọ fúnra ẹ̀. Alhaji Shefiu Alao ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin ni wọn ò lè bá torí kí tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn tó lówó tá a bá ń sọ̀rọ̀ nípa orin fújì ọ̀kan pàtàkì ẹni Shefiu Alao jẹ́. Alhaji Shefiu Alao Adékúnlé bàbá ọkọ fúnra ẹ̀ ní ìlú Abẹ́òkúta ló fìkàlẹ̀ sí tó dẹ̀ ń ṣe dáadáa káàkiri orílẹ̀-èdè àgbáńlá ayé. Alhaji Shefiu Alao
ó kọ́ ilé ńlá kan sí ìlú Abẹ́òkúta tó sì jẹ́ pé àgbà yamuyamu ní ilé ọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá rí ni wọ́n máa ń pàtẹ́wọ́ fún Alhaji Sefiu Alao Adékúnlé ọmọ Oko gẹ́gẹ́ bí ògbóǹtarìgì olórin Fújì eléyìí tó jẹ́ pé kò sí gbẹ́nu sọ̀hún fún tó dẹ̀ ti lówó tó kọ́lé tó kọ́ àṣẹ. Bákan náà ẹni Sefiu Alao ló kọ́lé àràǹbarà kan sí ìpínlẹ̀ Èkó. Bákan náà ẹni ó kọ́ ọ́fíìsì rẹ̀ tuntun sí agbègbè Àgọ́ọ̀bà ní ìlú ìpínlẹ̀ Ògùn tí í ṣe ìlú Abẹ́òkúta. Alhaji Sefiu Alao Adékúnlé olówó ọlọ́rọ̀ ni. Ọlọ́run ọba mi òkè kò ní ba ọlá náà jẹ́, ó mọ̀ tẹ̀ sọ wájú ni o. Ẹ jẹ́ sọ̀rọ̀ nípa Adéwálé Àyùbá. Ọdún 2021 ni ó la ilé ńlá kan mọ́lẹ̀ sí ìlú rẹ̀ tí í ṣe Ìkẹ́nnẹ́ ní agbègbè ìlú Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn. Adéwálé Àyùbá Mr Johnson tó jẹ́ pé ògbóǹtarìgì àti ìlú mọ̀ọ́ká ni tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn olórin Fújì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ńlá ìní Adéwálé Àyùbá ló kọ́ sí ìlú Ìkẹ́nnẹ́ o, tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn ni wọ́n ń pàtẹ́wọ́ fún Adéwálé Àyùbá torí pé ilé ńlá gbáà ló kọ́ sí ìlú Ìkẹ́nnẹ́. Ilé rẹ̀ náà nìyẹn o, torí pé ìlú rẹ̀ ni. Lára àwọn olórin Fújì eléyìí tó jẹ́ pé wọ́n tún kọ́lé ńlá ìní Abbas Obesere, Abbas Akande Obesere ọmọrápálá. Ó kọ́lé sọ́kọ́tà, ilé tó ti ń gbé tipẹ́tipẹ́tipẹ́ kó tó wádìí pé ó lọ kọ́lé àgbà yamuyamu kan sí ìlú Ìbàdàn eléyìí tó sọ pé òun kọ́ fún ìyàwó òun o láti fi mọrírì ìdúróṣinṣin rẹ̀ lẹ́yìn òun. Abbas Obesere ó kọ́lé ńlá sí Ìbàdàn. Ilé ọ̀hún la gbọ́ pé ó tó 60 million naira ìní a gbọ́ pé ó fi kọ́ ilé ọ̀hún. Sule Alao Malaika Madiba Sule Alao Malaika eléyìí tó jẹ́ pé ọdún 2024 tá wà nínú ẹ̀ yìí ni ló pé ẹni ọdún 51 years old. Sule Alao Malaika olówó ọlọ́rọ̀ níṣe o. Ó kọ́kọ́ kọ́ ilé fún àwọn òbí rẹ̀ eléyìí tó jẹ́ pé àgbà yamuyamu ni. Bákan náà ni ó kọ́lé sí Lẹ́kì pẹ̀lú 200 million naira ní ọdún 2018 kó tó wá kọ́ ìkan náà sí Lẹ́kì eléyìí tí ó fi 300 million naira kọ́ lásìkò tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí 50 years àádọ́ta ọdún lọ́dún 2023. Sule Alao Malaika Madiba olówó ọlọ́rọ̀ ni. Ọlọ́run ò ní ba ọlà àti ọ̀rọ̀ Sule Alao Malaika, Ọlọ́run ò ní bàjẹ́ o. Gbajúgbajà ìlúmọ̀ọ́ká olórin Fújì ni King Dr Saheed Okunola Saheed Òṣùpá. Gbajúgbajà àti ìlúmọ̀ọ́ká olórin Fújì ni Saheed Òṣùpá jẹ́ pé tá a bá ní kàkà lé ní ìjẹta ìrìn kan tó ka èèyàn mẹ́ta lágboolé orin Fújì wọ́n láti dárúkọ Saheed Òṣùpá. Ìlúmọ̀ọ́ká olórin Fújì ni o, ọba orin fúnra ẹ̀. Ilé tí Saheed Òṣùpá kọ́ ó fẹ́ tó bíi mẹ́ta tàbí bíi mẹ́rin o. Àwọn ilé ìtaríkà ó kọ́kọ́ sí agbègbè Màgódò ní ìpínlẹ̀ Èkó 150 million ni wọ́n pé ó fi kọ́ ilé ọ̀hún. Ó kọ́lé kan sí Fẹ́lẹ́lẹ̀ ní ìlú Ìbàdàn pẹ̀lú owó tó tó 30 million. Ọdún 2010 ló ti kọ́ yẹn, ilẹ̀ ti ta sí. Bákan náà ni ó kọ́lé kan sí agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn 60 million naira la gbọ́ pé ó fi kọ́ òun náà. Ilé mẹ́ta àgbàyanu eléyìí tó jẹ́ pé bẹ́ẹ̀ bá délé mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí Saheed Òṣùpá tó kọ́ ẹ lànà ẹ kàjẹ́kù kalẹ̀. Ọláàrẹ ò ní tán o, King Dr Saheed Òṣùpá ó mọ̀ọ́mọ̀ ṣe o. Bákan náà ẹ já sọ̀rọ̀ nípa gbajúgbajà àti ìlúmọ̀ọ́ká olórin Fújì ni Alhaji Wasiu Alabi Pasuma Wonder. Ọ̀gá ńlá Fújì káàfàtà ìjọba Fújì ní kọ̀rọ̀kọ́ndú orílẹ̀-èdè Nàìjíríà. Ilé eléyìí tí Wasiu Alabi Pasuma kọ́ ǹjẹ́ mọ̀ pé odidi ilé ńlá méjì gbàǹkọ̀gbàǹkọ̀ ni. Ó kọ́kọ́ kọ́ ìkan sí agbègbè Opic ní Lagos Ìbàdàn Expressway eléyìí tí ó jẹ́ pé ó ń ṣe dáadáa púpọ̀ lápá abẹ́hùn. Owó tó tó bíi 60 million naira la gbọ́ pé ó fi kọ́ ilé ọ̀hún, tó sì jẹ́ pé ó parí gbogbo ilé ọ̀hún ṣùgbọ́n Paso ó kọ̀ kò kó lọ ilé rẹ̀ eléyìí tó ń bẹ ní agbègbè Opic o, eléyìí tó jẹ́ pé ó ń sọ pé agbègbè náà kò tí ì dàgbàsókè, ìyẹn ni pé development ò tí ì fi bẹ́ẹ̀ dé bá agbègbè náà. Ẹni Paso bá bínú tán ń ló bá kọ́ ilé ńlá kan sí agbègbè Ọmọlé ni ilé Paso wà, ibi tí Paso ń gbé Ọmọlé ni.
ilé ńlá gbáà ẹni bá wà sí ìlọkọ sí ọmọlé o tó sì jẹ́ pé gbogbo àwọn èèyàn ìní wọn mọlé Paso lọmọlé lẹmùkún owó ẹni Alhaji Wasiu Alabi Pasuma ló fi kọ́ ilé eléyìí tó ń bẹ ní ọmọlé o. ọlá rẹ̀ ò ní tán Alhaji Wasiu Alabi Pasuma wọn dà. olórí oko bámbàm K1 The Ultimate ilé ńlá eléyìí tó ń bẹ ní ìlú Ìjẹ̀bú Òde àgbáyamúyamù ilé ni K1 The Ultimate ọkọlé ńlá sí ìlú Ìjẹ̀bú Òde o tó sì ń ṣe dáadáa. ilé ọ̀hún kò sí ní tẹ́ ẹ wá tẹ́ ẹ ní rí ń bẹ̀ kápẹ́ ẹ fẹ́ wẹ̀ ẹ fẹ́ ṣe jíìmù ẹ fẹ́ ṣe ti bí ẹ fẹ́ ṣe tán gbogbo nǹkan tó ń bẹ nínú ilé ayé yìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ń bẹ ní ilé K1 The Ultimate eléyìí tó kọ́ tó jẹ́ pé àgbáyamúyamú ni tó ń bẹ ní ìlú Ìjẹ̀bú Òde. kódà kẹ́ ẹ fẹ́ ṣe orin tá a mọ̀ sí recording studio ń bẹ nínú ilé ọ̀hún. K1 The Ultimate olórí oko káàfàtà owó ńlá ló fi kọ́ ilé ọ̀hún o. kódà owó ọ̀hún kò tiẹ̀ ṣe fẹnusọ ni. bẹ́ẹ̀ náà ló kọ́lé ńlá kan sí ìlú Èkó. ṣé rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin fújì yìí wọ́n ń ṣe dáadáa wọ́n lówó lọ́wọ́ bẹ́ẹ̀ náà ẹni wọ́n ní ọlá tó pọ̀ ọlá gbogbo yín ò ní tán o owó yín ò ní tán ẹ máa kọ́lé káàkiri kàkàkiri ni ẹ máa jayé ọlọ́ba káàkiri kàkàkiri ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbádùn yín o ẹ máa jayé ọlọ́ba lọ.